abidi fìdígbì. abidi efigigbi kiki limini o ọpirisi ṣiti yuwiyi. Yorùbá dùn Yorùbá dùn Yorùbá dùn Yorùbá dùn Yorùbá wa dùn. ẹ jẹ́ ká máa sọ o. Yorùbá dùn. ẹ jẹ́ ká pọ́nlé o. Yorùbá dùn. ẹ jẹ́ kó mọ̀ sọ o. Yorùbá dùn. nígunnígunlẹ̀ kì ọ̀rọ̀. Yorùbá dùn. ló ń bẹ lédè Yorùbá. Yorùbá dùn. àwọn ẹ̀dọ̀ kì ọ̀rọ̀. Yorùbá dùn. ló ń bẹ lédè Yorùbá. Yorùbá dùn. ẹ jẹ́ ká pọ́nlé o. Yorùbá dùn. Yorùbá dùn Yorùbá dùn Yorùbá dùn Yorùbá dùn Yorùbá wa dùn. Yorùbá ni mí ẹ̀ wò mí re. Yorùbá ni mí ẹ̀ wò mí re. èmi lè jẹ́ ọkàn bí ọmọ Odùduwà. ká má dórí àbínibí kò odò kí Yorùbá má lọ yí bí apáńpá. bá apáńpá bá ti mẹ́yìn rẹ̀ lẹ̀ pẹ́rẹ́ ipa ti pin Yorùbá ká tètè fura. ẹ̀yin òbí ayé ẹ̀ ṣàṣẹ ọmọ òní kú mọ́ yín lójú. kọ́ lọ́mọtọ́mọ rẹ̀ kó yan kórégédé. ẹ̀kọ́ yìí lè dára ìwé ṣe kókó. ẹ jẹ́ kọ́ mọ̀ níṣẹ́ ọwọ́. Àlàbí Akéwì Ìbàràpá mo gbórin tó kọ̀ kàwé kọ́ṣẹ́ yé rìn gbòòrò kiri ni. òbí tó tọmọ tó yege wá jèrè ọmọ ṣe ni ẹ jọ̀wọ́ kẹ́ ẹ gbọ́. bọ́mọ yín bá ka ẹ̀fọ́ àkùtàn ẹ̀kọ́ wọn nípa igi ọ̀pẹ. àǹfààní tó ń bẹ lára igi ọ̀pẹ rẹpẹtẹ ni. ẹ̀kọ́ mọ ní ìgbà tí í ṣe 200 àdìgbà tó ń so lọ́dún garden egg. ìgbà là ń jà kì í jẹ́ gbà calabash. time ìgbà ní Yorùbá sọ pé onígbà ń lo ẹnìkan olólè àyègbò. rope ìgbà tẹ́ẹ̀rí yẹn la kọ̀pẹ́ ń lò ó fi kọ̀pẹ́. ẹ jẹ́ kí Yorùbá dáńtọ́ lẹ́nu ọmọ yín kọ́mọ ọmọ ohun tí wọ́n ń pè lájà wípé yàtọ̀ sájà gédéǹgbé. ajá ló ń kó wọ́n ń fàjà sọ́lé níṣẹ́ ìrajà ìyẹn ẹrù náà ń kó lè lórí. mi ò ní í ṣe ra bíbí ajé bá ń délé mi ò ní í jayé ó bá mi wí rárá. kò ní í wù mí àṣàmú rere tí mo bá ṣe kò ní í wù mí. ẹ̀gbá ariwo Ajíbándélé olóyìnbó ọ̀gbẹ́ni Ajíbándélé gbogbo ìgbà tí bá ń bọ́mọ̀ wí. if you don't speak good English ò ní bá mi gbélé mọ́. if you just speak vernacular máa nà ẹ́ bí aṣọ òfin. your colleagues are going for medicine. your contemporaries are yearning for law ló ń kígbe lọ́mọ lórí lójúmọ́. ó ti gbàgbé nípa àkọsẹ̀jáyé ẹ̀dá wípé orí ti gbé òun ẹ̀dá ó ṣe foníkálukú. Yorùbá lọ́mọ sọ̀rọ̀ ń bọ́mọ̀ wí fún. ẹ lọ́wọ́ yunifásitì káàkiri òyìnbó tún ti fẹ́ kó wá lẹ́rú. wọ́n tún ti wá ń kọ́ ẹ̀kọ́ nípa èdè Yorùbá wọ́n ní wọ́n fẹ́ padà wá kọ́ wà bó bá tún yá. Yorùbá tiyín tí ó wù yín ẹni funfun ti fi bùgá lọ́dọ̀ tiwọn. báyé bá wá darí òyìnbó tá a wá fojú èkó tẹ́lẹ̀ ṣé yóò jìnnà kíákíá. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Yorùbá ni mí. Yorùbá ni mí o. èmi ò ní sọ lẹ́nu tèmi o. Yorùbá ni mí o. ẹ bá ń gbé Yorùbá. ẹ bá ń gbé Yorùbá lárugẹ. ẹ bá ń gbé Yorùbá. ẹ bá ń gbé Yorùbá lárugẹ. ẹ gbé Yorùbá. ẹ bá ń gbé Yorùbá lárugẹ. mo ní ní 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 mo bá rúgbó kan lódò mo ní òbùn mi lómi mu olóhùn òbùn mi lómi mu mo ní ó ṣàpá gbàlànjà mo ní ó ṣẹ̀ṣẹ̀ gbàlànjà bí kákò abiyamọ káìkò mìnìmìnì káìkò káìkò káìkò. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Yorùbá dùn ó dára létí gidi ní èdè tó wọn ẹni funfun gbọ́ èmi ò ṣọmọ àlè mi ò ní tọpẹ́ tí Yorùbá báwo ni ẹ má jẹ bàṣà jẹ ẹyẹ pé gbogbo wọn bá fàbí níbi ṣe òun lẹbọ Yorùbá dùn ó tó pọ́nlé bàbá forógbó sómi lójú ọ̀dẹ̀ ó lè pẹ́ bọ́ là ń ṣe yẹn Yorùbá níṣe àdẹ̀tún láṣà tiwa. Ìṣe Yorùbá ní kọ́mọ kí bàbá rẹ̀ kó fi dọ̀bálẹ̀ gé ìṣe bàbá ní kó jí kó súre fáwọn ọmọ ibi abálọ lónìí ká lọ́ọ̀rẹ́ ká tẹ̀ túbọ̀ rẹ̀. òbí ayé bá mi ṣàṣẹ ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ bọ́mọ bá ti ń gbọ́n bọ́mọ bá ti ń dàgbà àtìlẹ́yìn ló yẹ fáwọn ọmọ kì í ṣe gbọ̀ngbọ̀n ká pé dandan nǹkan ni ó ṣe. ẹ wo ọmọ tó lè sáré láti Ìlàsàmàjàdé Àpápá Àdó Adé bó bá kéré mọ́lẹ̀ ní Kétu Ọjọ́ta ó gba mẹ́rìnlá dìde kẹjà ó sáré láti Pàkátà lọ sẹ́yẹ kọrin nílọrin Ìgbọ̀fà Ògbómọ̀ṣọ́ lọ sáwẹ́ eré tọmọ ń sáyẹn ìjìnlẹ̀ rògbò kan ń sáré lásán Òṣogbo òrò kí lọ́mọ kéré mọ́lẹ̀ délé ṣàkótó máa mí hẹlẹhẹlẹ ó sáré láti géètì lọ Dùgbẹ́ láti wọ́rọ̀dù lọ dégbàgì tuntun ọmọ sáré láti láfẹ́ ń wá lọ
sọ ẹjọ́ kí ló mọ̀ ń wá kọ́mọ sáré láti Àkúrẹ́ lọ́dọ̀ rẹ̀ padà sókè epo ipò tí ló ti kéré mọ́lẹ̀ kí á yọ sádó ó yẹ kájọ ọmọ pé physical education ní ìrìn àjò ọmọ yẹn o physical education ní ìrìn àjò ọmọ yẹn sọ Fájímánì Délé ẹni fẹ́ dẹ́gíníà lọ́la òní máa sáré ká erégele kò sí fún lọ́ọ̀yà bàbá ọmọ bọ́mọ bá sọ pé Yorùbá ló fẹ́ ṣe ẹjọ́ rẹ̀ di bàbá wa ni abímọ́lé mọ̀ kò pé kí wọ́n má la jura wọn lọ Yorùbá ní mi mo gbà fédè bàbá mi ni. ẹ gbà wọn búnibúni kan ní abẹ́ ebú wọn tí wọ́n ń bá Ọlọ́run ṣọ̀tẹ̀ wọ́n ń bọ́ lọ́hùn bínú bóyá irú wọn bẹ́ẹ̀ ládùúgbò ẹ tètè mọ́ ò ní sóhunkóhun fún wọn wọn kàn bẹ̀rẹ̀ sí bínú ẹ̀ lásán àkìdákẹ́ ká ṣùwí àkìwòsùn ká dáràn bí wọ́n bá gbé tí wọ́n dé fìwí wò tó wọn fẹjọ́ wọn ṣe dùmarè òfin tiẹ̀ wà má ṣe dọwọ́ hu alákòóbá bẹ́ẹ̀ yẹn wọn kì í kó bá yìí o ènìyàn náà kó bá ẹni máa kó bá ẹ̀ kò ní rí tiẹ̀ ṣe. ńláwọ̀ ọ̀dẹ́ kan bá lọ jáwé èyí ṣe dé wá bá mi nílé Olúgbénga mo fẹ́ kó kọ́gbọ́n jẹ́jẹ́ mo gbójú sókè tí mo ní Ọlọ́run èwo ní ṣe gbàrà tí mo bójú wọlé Ọlọ́run tó ewé àgbà máa wò bẹ́ẹ̀ ni mo rí mo gbé lé wọn lọ́wọ́ mo ti jáwé àgbà máa wò bẹ́ẹ̀ lé wọn lọ́wọ́ mo fẹ́ gbàbọ̀jẹ̀ yí wọn láṣọ̀dà mo ti fi ṣàṣàrà ṣàgbó fún gbogbo wọn. mo wá ń sọ fún ọ wípé tó bá di lọ́la àkọ́lá tó bá di lọ́la àkọ́lá tó bá di lọ́la àkọ́lá. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Yorùbá ni mí. Yorùbá ni mí o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Ó bàtẹ́ńtẹ́ jayé ọba o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Akànjí bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Ikú má pàkànjí jẹ́ ó jayé ọba o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Ó bàtẹ́ńtẹ́ jayé ọba o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Ẹnì ṣó nílé Adélá ní ọba lọ́la ní lówù ohun dẹ́ lọ́ba pédépédé. Ayọ̀bá mi Adélá ní àkàkà púpọ̀ àwọn ọ̀rọ̀ tí gbẹ́rẹ́ wà wọlé tá a dún yánmuyánmu. Bó bá rọ̀jò wá kórè délé gbogbo ẹni tó ń retí àti sùn akànjẹ́ kí wọ́n máa gbélé tí omi lọ nígbà òjò bá dé bómi bá gbé wọn lọ akàn àfòyọ gamboro ìgbà tó ní jẹ́ ń ṣiṣẹ́ ń bọ̀lẹ̀ ìwà ẹ̀yẹ ìyọnu Sádélà ni Ayọ̀bá mi bó o bá lọ́wọ́ abọ́ ni bó o bá lu kóṣù adún ajérúgbà èdè ládélá ní bá fún mi lọ́kọ̀ọ̀kan bọ̀gìnì ó ní mo tó dá lọ́la ẹ̀rí iṣẹ́ Ọlọ́run Èdùmàrè tó fi mí hàn fáráyé bàbá máa fi mí hàn làhàn pa ó. bámi ṣàánú Ayọ̀bá mi Adélá ní Ọlọ́run jọ ọkọ má ṣe sọkú àánú Ọlọ́run lèmi ń tọrọ fún ẹni Ọlọ́run bá ṣàánú fún bó bá lọ àbọ̀ bó bá sùn àtúnjí ọ̀jọ̀gbọ́n oníwà tútù Ládélá ni nínú onílẹ̀ tó jẹ́ ojúlówó IAS ẹ béèrè wọ́n talẹ̀ wọ́n mú kọ́mọkàn wọn olùjìbìtì ló jẹ́ kí wọ́n máa rọ́nà wọn gbà wọ́n lálùyọ. Ayọ̀bá mi Adélá ní aláṣẹ IAS Home and Properties lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn mi ò kóyọ̀ hàn yín kéré ẹni bá ń ṣayé lóore tó lànà ẹni àdìbùkèlè fún orí tí kì í ṣe kan ṣoṣo bí ìgbà orí ló ń bọ̀ bá a bá kọrin fúru wọn kò lẹ́sẹ̀ èwo lẹ́yìn ṣe ẹ̀ tún bínú orí ẹlẹ́gbẹ̀ẹ́ ò lè rọwọ́ mọ́ Adélá ní ìtẹ̀yìn mọ́lẹ̀ ẹgbà bójé ni. ǹlẹ́ olówó òdúró Adélá ní Ayọ̀bá mi ọkọ̀ ṣòkòtò fẹ́nu ẹ̀ sọ́lẹ̀ ìtàjọ ogun ní Ajíbọ̀sí ọmọ àrè ọjẹjẹ ọmọ àtẹwọgboyè ọmọ àfihàngboyè àtẹwọmẹgbẹ wá ni wọ́n fi gboyè lówó ọmọ lábẹ́rìnjọ abímọ lówó àfọ̀jẹ̀gẹ̀ pọ̀ abímọ lówó àfọ̀jẹ̀gẹ̀ wò kò sólóòlà tó jẹ́ gbogbo ìlà lọ́wọ́ òwò kò sí olóòlà tó jẹ́ gbogbo ìlà lọ́wọ́ Adélá ni. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Adélá ní bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Akànjí bàtẹ́ńtẹ́ jayé ọba. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Ọmọ ajígbẹ́ta ló ń jó jayé ọba o. Bàtẹ́ńtẹ́ jayé ọba. Èmi ti gbọ́ nípa 1st January tó gba ìgboro gbogbo ayé ló gbọ́. Ilé-iṣẹ́ tó ń ta alẹ̀ tó tún bẹ́ẹ̀ ní tó ralẹ̀ lọ́dọ̀ wọn wówó. Bó jẹ́ ti kátàlẹ̀ oko lágbègbè yìí lówó pọ́kú 1st January agro investment ní bàbá wọn. Béèyàn bá gbéṣẹ́ kọ́ dání káyé fojú ìrèwò ní ìyẹn gangan ni. Àṣàkẹ́ ọmọ Ṣòlùkẹ́ aya Adélá ní bó ti ń ṣe ni ó máa ṣe. Aláṣẹ 1st January àná lọ́mọ. Lágbára Olúwa 1st January ò ní bàjẹ́ o láéláé. Òṣìṣẹ́ kò ní ṣọ́kú gbogbo ẹni tó ń bá wa ná wọn ò ní jí wọn gbé ká ṣòwò kájọ rere ọjà jẹ ni. 1st January agro investment limited ló dá mi lọ́la wọ́n yẹ
dorí kodò lókè nítorí òkè làákẹ́rin òkè làákẹ́fọ́n àjọgbẹ̀rù ni ọmọ àmọ́ àmọ́ àjọgbẹ̀rù máa jọgbẹ̀kọ́ àná àyàdé lani mo bá mọ́ lákéléáké ó ń ta kókòkòkò ó tún daṣọ bá ń bòkò bora ọmọ ẹlẹ́ja ní gángan bó o bá lè pẹjapẹja ìgángan ló dòlò gbọ́dọ̀ pa ọmọ àjọgbẹ̀rù máa jọgbẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kọ́ gbọ́dọ̀ sènìyàn abiláké gangan yeye oyin kọ́sọ́lá yeye oyin dàmọ́lá yeye oyin wọnú ọlá ayaba ayọ̀bá mi adélani borí bá dání sílé rere ẹ̀ sọ o. aya adélani lọmọ yẹn bóyá lẹ mọ̀ bóyá lẹ gbọ́ princess abiola ìjíkẹ́ adéṣẹwà convenant lọmọ láìpẹ́ la máa bá ẹ̀kọ́ bèjì nílé adélani abiola abisola ọmọ ahéré owó nígbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgá tìyálé tìyàwó nílé adélani ẹ̀kọ́ rà pọ̀ kọ́lá pọ̀ sí ni àdúrà tá a bá fi tinú ṣe papọ̀ ní ìdòwú. ẹni ọlọ́run bá ti gbà fún. ẹni ọlọ́run bá ti gbà fún ní bàbá. ẹni ọlọ́run bá ti gbà fún. ẹni ọlọ́run bá ti gbà fún ní bàbá. ṣèkìlọ́lá àkànkẹ́. ọlọ́run bá ti gbà fún rẹ. olúwayẹmí sí alọ́gì. ọlọ́run bá ti gbà fún rẹ. ìyálọ́jà òkè ọ̀nà ẹ̀gbá. ọlọ́run bá ti gbà fún rẹ. ìyálàtẹ̀ lówú kingdom nìyẹn. ọlọ́run bá ti gbà fún rẹ. ọ̀tún ìyálóde nígbìn kristẹ. ọlọ́run bá ti gbà fún rẹ. aláṣẹ ìyálọ́pẹ̀tì tó gbàgbóró. ọlọ́run bá ti gbà fún rẹ. ọlọ́run ọba ti gbà fún yẹmí sí. ọlọ́run bá ti gbà fún rẹ. olùyẹmí sí alọ́gì. ọlọ́run bá ti gbà fún rẹ. ẹ̀gbọ́n adédàmọ́lá àti adédàmọ́lá dangote petrol station ṣe bẹ́ẹ̀ ń gbọ́lé èkó kiri. yẹmí sí alọ́gì ibà ni mo ṣe ìyá ọláìwọ̀ la sójọ́ bí alọ́gì mo ṣe bá ìyá nìyí bí wọ́n bá ń wá bí ọmọ gidi ẹ̀yìn ni chief mrs olúwayẹmísí alọ́gì ìyá àdóyìnsọ́lá ìyá àfọlákẹ́ tó ń ta kọ́kọ́rọ́ títa building material bẹ́ẹ̀ bá ti dàgbà òkú ẹ béèrè àfọlákẹ́ ọmọ yẹmísí alọ́gì ni òun ló gba kọ́kọ́rọ́ dání kíkú má pa fọlákẹ́ ẹni tó bá ti ń ṣe rere kò ní í ṣe ìgbà rere màmá ọmọ yẹn bí òye ń kọ́ ṣé ń kúrò ọlásùnbọ̀ ọmọ dúdú ti ń bẹ̀ lámẹ́ ọjọ́ yẹn rèé bí àná ọlásùnbọ̀ olúwa ṣeun bó ti wù kí yẹmísí dàgbà tó ẹ ò ní fojú mọ́ sáré ọmọ lọ́jọ́ tí yẹmísí alọ́gì pé 70 ẹ wá èrò rẹpẹtẹ lọ́ba sọjọ́ library lábẹ́òkúta èrò lọ́ọ́ bíbà màmá mo bá yín dúpẹ́ gbogbo àwọn abáṣe yóò ti tàn ó ti dandan mo dúpẹ́ ọjọ́ màmá mo dúpẹ́ ọjọ́ gbogbo àkànkẹ́ mo tún bá yín dúpẹ́ ọlọ́run má ṣe ṣe yí láṣẹ mọ́ ṣàánú ẹrú ti ń dúpẹ́ ọpẹ́ tó dá o ẹni ọlọ́run bá ti gbà fún. ẹni ọlọ́run bá ti gbà fún ní bàbá. ẹni ọlọ́run bá ti gbà fún. ẹni ọlọ́run bá ti gbà fún ní